mo wá padà sórí ìbéèrè bàbá wa kò sí orin tí ó tẹnu mi jáde ẹni sórí ìbéèrè ọmọ wa ẹ má sọ̀rọ̀ yín lọ kí ló ìbéèrè lára ẹ kò sí orin tí bàbá wò lélẹ̀ ẹ má sọ̀rọ̀ yín lọ jàre bàbá dà òní làámà à ń gbọ́ yín. mo padà sórí ìbéèrè yẹn orin yẹn ìtàn so mọ́ orin yẹn ìtàn yẹn mi dẹ̀ ní gbà wá lákòókò ìgbà tí mo wà ní kéékèèké díẹ̀ tí mo tó bí ọmọ ọdún 12 sókè ọ̀tá fi ẹ̀bùn kankan ta mí lọ́rẹ ní ìpínlẹ̀ Èkìtì ibi tí mo ti wá tán bá wò yàn sùsù tán náwó sí pé ọmọ tá ń wò yìí bàṣẹ jẹ́ ni ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ní àpèjá ní ìpínlẹ̀ tiwa wọn á ní obìtì so lẹ́rùn orúkọ tí wọ́n sọ mí gbà yẹn nìyẹn torí bí ẹ̀mí yẹn á máa gbé mi wọ̀ every time pé ntọ́ kí ni gbogbo ń tẹ́ ẹ̀ tò sórí ibi kí ló dé tó taari ẹ̀ kó ṣubú ọkùnrin yẹn wá páàkì mọ́tò síwájú ilé wa lọ́dún yẹn bó ṣe páàkì ẹ̀ ó dẹ̀ wọ agboolé lọ èmi kàn jáde lẹ́mí yẹn ni ṣé ó máa wo mọ́tò yẹn hàn ní fọ́ gíláàsì ẹ̀ fọ́tíwájú fọ́tẹ̀yìn. mo wá pe ọ̀rẹ́ mi kan pé ẹ̀mí kan bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ràn mí sáà lè jọ jẹ́ ó ní iṣẹ́ wo ó ní afọ́ gíláàsì mọ́tò yìí ó ní òun ò ní fẹ́ẹ̀sì ọ̀dà ìwọ jòkó báyìí ṣó o lè wòran ó lóun lè wòran jòkó mo wá sa òkúta jọ ìgbà tí gíláàsì iwájú mọ́tò yìí wálẹ̀ wọ̀rọ̀ lẹ́yìn tó ní mọ́tò yọ lẹ́yìn ṣé àmọ́ bá ṣe máa ń máa wọn ọ̀daràn tẹ́sẹ̀ kan ò ní tó lẹ̀. bẹ́ẹ̀ni o. kò pọn dandan kí wọ́n mú igan kí wọ́n dì bí ẹ di ẹran ní kára. tẹ́sẹ̀ kan ò ní tó lẹ̀ táwọn máa wọ yín báyìí kò jọ wíwọ́ kò jọ fífà. ó mú wọ àtàlù lọmọ ilé wọn àwọn èèyàn fọwọ́ ìṣòwò ilé ìyá ẹ̀ nù. ó dẹ̀ mú mi wọ àárín ilé kò sí bàbá mọ́ ìyá wà ìyá tó dẹ̀ wà ò ní kọ́bọ̀ lọ́wọ́ àwọn ẹbí ló dáwọ́ gíláàsì ojú gíláàsì lára àwọn ẹbí tó dáwọ́ gíláàsì yẹn tó mú wẹ́ẹ́ níbi tó ti kán lára pé ó fẹ́ fowó ẹ̀ sanwó sukú ọmọ ẹ̀ ṣùgbọ́n kó má sọ àwọn lórúkọ. kí ẹbí ọmọ gbọ́ ọkọ tí wọn gbà rí. ìyá yẹn ló wá wojú ìyá mi níjọ́ yẹn pé ìyá Elijah tó bá jẹ́ ọmọ ilé ilẹ̀ gbẹ́kọ̀lé tó lè tọ́jú ẹ̀ lálẹ́ ọ̀ya ló ń jẹ́ ọ̀tọ̀ ọmọ ilé yìí ò lè ní láárí. ọ̀sọ̀ gbangba àbúrò lọ́kà. ojú mi ló ṣe sọ́kò èmi náà wà nǹkan náà bí mo ń ṣẹ́jú pàkó ẹ mọ̀ mo ti dà á lẹ̀ mo ti kó lé. ṣára tó bí nìyẹn ayé ló sọ. pé ìgbà tí ọ̀rọ̀ yìí wá di odindi bí ọdún bíi 12 sí Ọlọ́run kan ràn mí lọ́wọ́ láti mínísítà ń bì kan nílùú mi náà níwájú kábíyèsí wa fọwọ́ fà mí sókè. lóṣogbo kọ́ yẹn. ní Òkèmẹ̀sí Èkìtì kábíyèsí ara olú ọmọ tá a ní nílẹ̀ yìí rẹ̀ ìyá yẹn dẹ̀ wà ń bẹ̀. ẹni ó sọ̀rọ̀ ǹjọ́ sí ń bẹ lórí ìjókòó. bẹ́ẹ̀ni ó wá mú ọmọ ẹ̀ òun àtọmọ ẹ̀ ló wà lórí ìjókòó bá ṣe parí tán ló mọ ọmọ yẹn wá bá mi lónìí Elijah àti mọ̀ pé ó máa nira rẹ̀. ọ̀rọ̀ ìpẹ́ yìí. bọ̀ màmá èyí lẹ́sọ̀ máa ń yọ ó lè mí ní èèyàn ni mí èmi ni mo sọ Ọlọ́run ò wá sọ bẹ́ẹ̀ nínú tó ṣẹlẹ̀ lẹ́nu ohun tó bí Ọlọ́run sọ bẹ́ẹ̀ nìyẹn. Ọlọ́run lòún sọ Ọlọ́run kò dẹ̀ sọ ṣùgbọ́n Ọlọ́run ò wá sọ bẹ́ẹ̀ báyìí. Olùfà ayé ló sọ pé o lè níláárí ènìyàn ló sọ pọ̀rọ̀ ẹ kò lè já síre wòlíì tún lè sọ páyé ẹ kò lè ní tu torí àgbàlọpọ̀ gbàgbọ́ pé wòlíì ló kàn kò sọrùn ọ̀rọ̀ tó bá ti tẹnu wòlíì jáde Ọlọ́run ló sọ. ẹ sà ó dùn wá tẹ́ ẹ̀ tètè dé bọ́tà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú. ta ni à ń pè ní Elijah Akitunde ibi olè ti ṣe kékeré àwọn ilé ìwé rẹ̀ láǹfààní àti lọ. Elijah Akitunde jẹ́ ọmọ Òkèmẹ̀sí Èkìtì bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ní ìpínlẹ̀ Èkìtì. mo dẹ̀ gbé ìlú Òkèmẹ̀sí ibẹ̀ náà mo ti bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Michael Primary School. lẹ́yìn ìgbà yẹn náà ọmọ tó ní jàgbọ́n lọ́wọ́ mi ò parí ẹ̀ ń bẹ́ẹ̀ bọ́ tó kọlu sí jàgbọ́n ni another primary school. mo ṣe wàá súnmẹ́rì Ọ̀ṣun state nílùú kan tá à ń pè ní Àjàbá nípínlẹ̀ lérí under ìlà ọ̀ràn ògùn náà ń pè bẹ́ẹ̀. kábíyèsí. ibẹ̀ mo ti lọ parí primary school mo dẹ̀ ti parí secondary school. mo lọ sí ìlú Ìrẹsì mo ṣe díẹ̀ lára secondary school nílùú Ìrẹsì mo wá kọjá sí ìlà mo lọ sí SS3 ìlà ọ̀ràn ògùn mo ti lọ NCE ibẹ̀ náà mo ti parí NCE mo ṣe wá lọ sí Àkúrẹ́ mo lọ sí degree I study meteorology àwọn tí ń wojú ọjọ́ láì mọ̀ pé níyà síbẹ̀ láì mọ̀ pé ojú ọjọ́ orin lẹ́mọ̀ ojú ọjọ́ ẹ jẹ́ ká ṣe báyìí wọ́n lè ní ìwà kọ́rọ̀ ọba lè yá tá a bá lọ Òṣogbo lọ Àbújá lọ Èkó lọ Ìbàdàn Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ lórí big board signboard bàbá ọdọ̀ ò lè dá sí kí ló dé tó Ọlọ́run dé tó báyìí. ògo ni ká kàn dá padà sọ́dọ̀ Ọlọ́run mo ṣe àwo àkọ́kọ́ ní 1999 bẹ́ẹ̀ ni ó pẹ́ tí mo ti ń jòkó kọrin lẹ̀ torí mo lóore ọ̀fẹ́ yẹn mo gbà lára bàbá mi. ẹ má dùnú Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ àti ìjìyàn kẹ́ tó dé iye àwọn lè ṣe. Ọlọ́run kò sẹ́yìn tí ì pẹ́ náà bí ọdún 7 sẹ́yìn láti ṣe Ọlọ́run. 7 sẹ́yìn
tí n bá ń sọ̀rọ̀ ǹjọ́ mi. ìbò sọ pé last year náà ṣe ìbò sọ pé last year náà ṣe. níbo ta ló sọ pé ẹ máa sọ̀rọ̀ yín lọ jàre. mo ní Jesus festival last year láìjọ tíya yàtọ̀ sí cemetery tí a forí ẹ̀ sọ Jesus festival ẹ máa sọ̀rọ̀ yín lọ jàre yẹn gidi. nítorí náà nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo pàdé àánú mo ṣe orin fún ọ̀pọ̀lọpọ̀ 17 years mo fi wà nísàlẹ̀ tí mo ń kọrin kiri tí òsèǹ tó dá mi mọ̀ láàrin àkókò yìí náà ó wà nínú ara orin tá a fẹ́ launch lẹ́nu ọjọ́ mẹ́ta mo sọ díẹ̀ lára ìrírí mi nípa iṣẹ́ orin pé mo rántí ìgbà tá a ṣe àbúrò mi yẹn náà wà ń bí báyìí ọ̀nà gbé fóònù dání tó ń wò mí yẹn ó ní mo kó invitation lé lọ́wọ́ pé ẹ jẹ́ launch orin tá a ṣe tẹ̀lé the second album mo pè ní àánú Ọlọ́run pé a fẹ́ tà sáyé mo dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n ẹyẹ ò wá mo dáná oúnjẹ yẹn ṣòfò fún mi mo wá ní ok jẹ́ ti ẹ̀ gbìyànjú kí n má jókòó sójú kan mo wá mú kẹsẹ̀tì yẹn lọ sí Àkúrẹ́ mo forúkọ bo promoter yẹn láṣìírí mo dẹ̀ mú lọ sọ́fíìsì wọn ẹ gbọ́ orin tó dùn ó dẹ̀ gbọ́ tó rẹ́rìn-ín orin tí ò lálùjọ tani ó rà orin tó kìyàn bẹ́ẹ̀ tó kìyàn bẹ́ẹ̀ àwọn ọmọ bá tiẹ̀ lọ èmi ò lè kówó mi lérí eléyìí Ọlọ́run mo wá lọ sí Èkìtì nípínlẹ̀ mi ní Àdó Èkìtì mo tún forúkọ bo rédíò station náà lọ́bẹ̀ mo tún fún wọn pé ẹ jọ sá tí n bá fẹ́ kẹ́ bá ń play ẹ mọ̀ ó ń wo èmi náà pé kọ́sí ẹ̀ sáà gbóhùn kóhùn mi jáde lórí rédíò. bóyá náà bá yín play jẹ kan lọ. kọ́ máa jẹ yàrá ni ó ti máa dún. mo dẹ̀ fún wọn ní àwé sọ̀rọ̀ pọ̀ fẹ́ là ń play ọ̀sán 10,000 mo dẹ̀ drop 10,000 Ọlọ́run ṣe owó tó kù lápò mi sì tó bẹ́ẹ̀. mo wá lọ́dọ̀ bàbá ọdẹ níta pé torí lòun máa play ẹ̀sìn ó wà lórí program. ilé yóò sì mọ̀ dùkẹ́ fẹ́ gbórí inú rédíò. fún ìgbà àkọ́kọ́ láyé mi kémi náà gbọ́ kí ohun mi kókó já lólo. ó ti ẹ̀dùn lórí rédíò. ó dẹ̀ fi sí lóòótọ́. bóyá yẹn sọ pé ṣé ni kí n ranú rẹ ṣé ni kí n ranú rẹ ṣé ni kí n ranú rẹ òun bàbá ṣé ni kí n ranú rẹ ìgbà tí mo bá wẹ̀yìn tí ó sẹ́ni kankan ṣé ni kí n ránú rẹ ìgbà tí mo bá wẹ̀yìn tí ó sẹ́ni kankan ṣé ni kí n ránú rẹ. bó ṣe dé kò tí cross yóò dé parí fún ìyọkọ mẹ. 10,000 tó bá gbá mi sí. ó dẹ̀ fi mí sí. yín kúkú tí ìrìn jìnnà mo bá sá padà. bàbá àti tó lè yọ kí ní ìjú. kí ló dé bó ṣe mo ṣe pé play orin tí ò tí ì máa sọ̀rọ̀ mo bá yọjú sí pé ẹlẹ́ máa play kí ní ilẹ̀ sọ àwọn ti play ẹ kò pé 1 minute. 10,000 ti dùn. ṣé 50,000 ló san ni. so odidi album ló fẹ́ ká play lórí 10,000. ibi tí owó rẹ mọ lóògùn rẹ mọ. Ọlọ́run ti di fún yín already bàbá yẹn sọ pé Ọlọ́run di fún yín bò mí. èyí àwọn akọ́nà balẹ̀ ìyá ọjọ́ ti ń lọ. bàbá ẹ fẹ́ launch album yín láìpẹ́. bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. mo ń bọ̀ June 11 kankan ṣẹlẹ̀ lọ́dọ̀ èèyàn wa tó dúró rí. bẹ́ẹ̀ ní vision ṣe ṣú ọ̀pẹ ń bọ̀ gbogbo ayé ń gbọ́ yín gbàgbọ́ Nàìjíríà ń gbọ́ yín o lókè òkun o. tí n bá ti fún ìyàn Ọlọ́run má jẹ́ ká rí kò sí dáadáa condition tí a fọkàn sí. June 11 ẹ̀ ń bọ̀ wá sí arógun gbógun mi lọ́dọ̀ ní vision. ó ti wà nù dárí wa. ṣúgà jà ẹ sà lọ́ọ̀chì tí yìí gbà ló fẹ́ wáyé. June 25 ní map 21. wáyé tó jọjọ́ bí mi lè fẹ́ ṣe lọ́ọ̀chì. 25 ní ọjọ́ bí yín. bẹ́ẹ̀ ni sà. a fún yín 11 jọ. ẹ sà bàbá tí àbá bìnrin tàbá bìnrin màmá tí ojú wọn rí nítorí nígbà yẹn. ìyá yẹn wà lọ́dọ̀ mi dì sí. ọ̀tọ̀ ni bí wọ́n wà ní ilé ọ̀dọ̀ yín báyìí. bẹ́ẹ̀ ni ó níbi tí èmi lọ ó níbi mo lọ. màmá yẹn nígbà tí ohun gbogbo di òkìkí tọ́kàn ṣé bó ló ti á rí lójú wọn pẹ̀lú tí wọ́n sọ ń gbà náà torí irú àwọn kan wà báyìí tí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tí ò. láti inú mi dùn fún ìbéèrè tẹ́ béèrè torí á jẹ́ ẹ̀kọ́ fẹ́ nìkan náà. màá mi jẹ́ ẹni tó fẹ́ràn àdúrà kan aládùúrà ni mo lè sọ pé àdúrà rẹ̀ ló mú kí ìlérí yìí ó ṣe. kábíyèsí Elédùmarè. bàbá mi kó tó kú ká sọ pé bàbá mi ló wà láyé bí ìyá mi ṣe wà láyé Ẹgbẹ̀jì lẹ́ ń wọ́n pàjù yín. àwọn yàrá ìpè ṣiṣẹ́. olórin ni kò dẹ̀ sí. wọ́n yàrá ìpè ṣiṣẹ́. ó bẹ́ẹ̀ mọ̀ sínú ẹgbẹ́ tí ò sí. èyí tẹ̀ ń ó túmọ̀ sí pé ẹ̀bùrin lé díẹ̀ náà. mo bẹ̀rù nílé olórin bàbá mi. ìyá yìí ló fàdúrà lànà ìyá yìí ló fàdúrà dá gbogbo ọ̀rọ̀ ibi. mo rántí ń jọ yẹn tí ìyá yẹn sọ pé ọmọ ilé ò lè sí ní sáré mo rí pé ó ń jinú pé òun kọ lórúkọ Jésù. kábíyèsí Elédùmarè. ìwọ yẹlé pèlè. ṣé ń gbọ́ o. máa hàn ó lóore tó ṣe fọmọ. bàbá ni ẹ máa gbàdúrà fọmọ yín pàápàá láàárọ̀ kùtùkùtù. ibi èyí gbẹ́ngbà kéke Ọlọ́run lọ́ba ń wẹ̀ náà látara ìrìbọmi rẹ̀ ní. ẹ wọlé yìí. etí ẹ lọ́ọ́ mo lè fọ etí ẹ. ìrèké ni ẹ lọ́ọ́ máa kiri wíbàrò tí ẹ gbé fún Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ gbà lọ. rárá níbi tó jókòó sí. àkórí orin tó ní lọ́nà nù. bàbá wa June 25 lẹ́fẹ̀ẹ́ lọ́ọ̀chì tuntun kí ni àkọlé ẹ̀fẹ́ lọ́ọ̀chì. orin méjì la fẹ́ lọ́ọ̀n papọ̀. àkọ́kọ́ dọ́gbù àbọ̀ ìkíní ni mo pè ní adé yẹn
story ńlá kan tó mú Adé ọkọ̀ dání. èmi ti gbọ́ mo ti ra Adé lárí ọ̀tá ló wáyé o. Live on stage. Mo lọ rà á níbi tí wọ́n ti ń ta sí ọ̀sẹ̀ yìí ní gbowó sí ni ẹ̀ bá. Bàbá mo láǹfààní àtòrí ọ̀fẹ́ láti bí ilé ìbéèrè kan. mo ń bọ̀ kó tó sá lọ. Bẹ́ẹ̀ bá dé ọ̀pọ̀ bí ẹ pè sísà ẹ yìí forward ẹ yìí tóra yín síwájú kí ní tí Ọlọ́run fún yín tá à ń pè rẹ lẹ́yìn ṣe àbímọ́ ni àbọ̀rùn ló gbé rẹ. Olùbàbálẹ̀ tí mo àbọ̀dọ̀ ìyá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí mo gbára wọn kọjá kò sẹ́ni tí mo gbára ẹ̀ kọjá tó kọ́ mi lẹ́kọ̀ọ́ ìgbéraga rí wọ́n máa ń jẹ́ kó yé mi pé bí Ọlọ́run bá kàn ràn ọ́ lọ́wọ́ ni ó yàtọ̀ sí ordinary person. Àánú ló sọ ẹ́ di ẹnìkan gbà nínú àwọn tó sọ fún mi ó pè mí jókòó ó ní Elijah ibikíbi tó bá ti kọrin tó fi sọ pé ohun Ọlọ́run lélẹ̀ onísákò mẹ́wàá àbáyé ẹ̀ jẹ́ so ibi tó tá ti kọrin tán ni orin ẹ̀yẹ ó ṣàdùn díẹ̀ ṣáà múra sí ibi tó lè gbé nìyẹn láti lè mú kí gbogbo èèyàn ní la bí ìgbéraga mọ́ ṣùgbọ́n ibi tó bá là kọjá jẹ́ kí ẹ̀mí yẹn lọlẹ̀. Thank you. Mo rí kankan lára yín ní Àgbàlá Àtura lọ́lọ́dẹ ẹ̀yin àti Bísí Aláwìyé gbàrà tí àti Bísí dé tí wọ́n fẹ́ kí wọ́n kọrin kẹ́ẹ̀ tó kọrin àti Bísí wá ń sọ wípé ọ̀ya sọ lórí stage àjọ lórí stage àjọ dúró pọ̀